ẹ̀yin ará ilé ṣe dáadáa ni a bá yín. Yes, so ẹ káàbọ̀ sórí ètò àlùbáríkà, ètò àlàáfíà tí ẹ mọ̀ kárí ilé. Ẹ mọ̀ pé tẹ́ bá ti ń rí ojú tó ń sọ̀rọ̀ ojú tó ń mìmí tẹ́ bá ti ń rí Mistura ẹlẹ́rìn ẹ̀yẹ, ẹ mọ̀ pé mi like máa smile gan, àti co-presenter ìbíbí ẹ ti mọ̀ pé yes àti dé bí àti ń dé àti dé bí àti ń dé. Bẹ́ẹ̀ ni àmọ́ kí a tó bẹ̀rẹ̀ a gbé full package wá ni bíbí ṣó mọ̀. ṣé àmì ìwà òun tó ń ṣèlérí sí ìbí yìí gbogbo ẹ̀ ní fẹ́ máa kọ́ sí wa. Yes. máa jẹ́ ní àmàdá yín. Ẹ kọ̀ ṣe báyìí fún wa gángan a dẹ̀ máa ṣe hello àwa nìyẹn o, àwa screen divers yín àwa náà la wà níbí báyìí. Àmọ́ kí a tó bẹ̀rẹ̀ lóní pẹrẹwu ẹ sit kẹ́ relax à ń bọ̀ àsídì. Kárí ilé. Ẹ káàbọ̀ padà sórí ètò Kárí ilé. Yes, ìwọ tó bá ṣẹ̀ ń dé o ti miss at all. So ẹ jẹ́ ká wọ́ọ̀kù sí sí àyín kẹ́ wọ́n bá wa relax kẹ̀sẹ̀ kí ló kọ́ ẹ̀ pé o ti pẹ́ dé ni o. Mo kí mi sọ pé tó bá ti fẹ́ máa miss program yìí bá ṣe ti ń bẹ̀rẹ̀ sí ní jó yẹn mọ́ láìka máa mọ̀ káwa láìka máa fi ìdùnnú àtayọ̀ pàdé bẹ́ẹ̀ ni. Okay. Holy. Mo fẹ́ gbé wá ní sùúrù now. Calm down. Okay. Is it right? Ṣó lẹ́tọ̀ọ́? Èmi nìyẹn. Mo ní, is it right for a married woman, in quotes, married woman, to have a male friend? Ẹ jẹ́ ká wá sí abínibí wa. Ṣó lẹ́tọ̀ọ́ kí ìyàwó ilé ní ọ̀rẹ́ ọkùnrin? Madam the madam. Madam the madam. Já sọ̀rọ̀ ojúlọ̀rọ̀ wa. Kí ló ṣẹlẹ̀? Ẹlẹ́rìn ẹ̀yẹ. Èmi nìyí. Ṣé ọ̀rẹ́ yẹn ó ti ní ó tó márì àbí nígbà tó márì ló wá ní ọ̀rẹ́ yẹn? Ẹ jọ̀ọ́ ẹ̀yin ará ilé, did you hear my question right? I said in quotes, married woman ó ti marry. Kó tó wá ní ọ̀rẹ́ yẹn. Kó tó fẹ́ ní ọ̀rẹ́ ọkùnrin àbí yes ó ti marry. So I don't get it. Ẹ jọ kí ló ń bá ká? No. No. Tó bá yà dẹ̀ ń preach feminism àbí whatever. Kí ló ń wá? I don't understand. Olówó ló ń yàn. Ẹ dúró ṣé advocate tẹ̀yìn ṣe ń sìn ní pé ọkùnrin má sọ bẹ́ẹ̀ mi like. Èmi àti ẹ̀ máa no ẹ̀yin ará ilé ẹ dúró. I am trying as much as possible to be calm here because ẹ̀yin náà lè máa ń sọ pé men's world ṣé gbogbo nǹkan ló yẹ kó jẹ́ ọkùnrin. Ṣé why can't I, Mistura ẹ̀yẹ as a married woman, why can't I have a male friend? Tí ọkọ mi dẹ̀ lè ní female friend. Please in quote, okay ẹ jẹ́ ká fi sí ordinary friend pé okay o mo ní ẹni yìí o mo fẹ́ yàn ní ọ̀rẹ́ kò ń ṣe ọ̀rẹ́ pé bóyá ọ̀rẹ́ friends with benefit ẹ jẹ́ ká sọ. But why can't I have a male friend? Kí ló fẹ́ fi male friend ṣe? No, ẹ má bẹ̀ mí question yẹn. Ẹ wọ ẹ̀yin ará lé èmi ò rí nǹkan èmi ò bíbí o bẹ́ẹ̀ni nǹkan tó wà ń bẹ̀ le gan. Kí ni ìyàwó ilé fẹ́ fi ọ̀rẹ́ ọkùnrin ṣe láti pé bí ọ̀rẹ́ tó ti ń tẹ̀ tẹ́lẹ̀ o kó tó márì o òkùn dédé pàdé ẹ̀ ń bì kan ó gba nọ́mbà kí ló bá ká dúró ìranù ti ń bẹ̀rẹ̀. tí ìranù bá wò tí bá find a true friendship in that male guy ńkọ́ tó bá jẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ obìnrin tí mo ní wọn wúlò. bí ọkọ ẹ kò fi ṣe ọ̀rẹ́ ẹ. yeah fine, I'm not saying my husband is not my friend. kí ló wà kí ni ọkùnrin á máa ní interest lórí ẹ. kò lè ní interest because ó ní bó bá ṣe gbé igbá ẹ lọ ṣe máa bẹ́ẹ̀ pé. See, let me tell you something, mi lè sọ pé torí mo lọ́rọ̀ ọkùnrin kí wọ́n máa fọwọ́ sọ pé hello hi hey where are you kìíní kan. No, bí mo ṣe wà yìí maturity matters, it counts. jẹ̀ǹbí ẹ lè rẹ̀ ṣé ọ̀rẹ́ ọkùnrin tó fẹ́ yọ̀ yẹn ṣé ọkùnrin tó ti níyàwó lé àbí tó kò tí ì máa rí rárá. See, one time like that I actually asked my husband, mo sọ fún mo ní mo ní ẹnìkan ọ̀rẹ́ ọkùnrin ni that I wish to have him as a friend, just a friend. Really? Ṣé you get?
question answer ẹ̀ ni kò jẹ́ kí n ní ẹni yẹn bí ọ̀rẹ́. You know why? The answer was just kí ló máa ń ṣe yín? I don't understand. What right can't I have to have a male friend? I don't understand. Ìrẹ́nu kan tó wà ń bẹ̀ ní ṣe bóbìnrin ni ẹ, why are you talking like this now? Mi ṣe lè gbà. Okay fine. No, see, let me tell you something. Ọ̀rẹ́ obìnrin ni, if truly you tell me this lady is your friend, no string attached. Nǹkan tí trust wà fún nìyẹn now. Okay, why are we in relationship if there's no trust? If I can trust you as my husband to have a female friend, why can't my husband trust me to have a male friend? I don't understand. Oh, really? Yes. Ìgbà mi wà wàá rò dá ọkùnrin tiẹ̀. Ìwọ nìkan ó kàn tẹnu mọ́ ṣìnà. Má sọ bẹ́ẹ̀. Má sọ okay. Ṣé ọkọ tó wà lọ́pọ̀ ẹni? Kí ló fẹ́ bá mi ṣe? Ṣé mo gbéra mi lọ sí ọ̀dọ̀ ẹ̀ ni? Láyé ta wà yìí kò rí bẹ́ẹ̀ o. See, let me tell you something. Even some female friends tẹ́yìn ọkùnrin rò bóyá ọ̀rẹ́ mi níyàwó, ó ní ọ̀rẹ́, àwọn ọ̀rẹ́ ìyàwó mi, ó lè jẹ́ àwọn ọ̀rẹ́ ìyàwó ẹ̀ gan ló ń fún ìyàwó ẹ̀ ní aristo. Yes. Tó jẹ́ pé ọ̀rẹ́ obìnrin ẹ̀dá wọ́n dẹ̀ máa jẹ́ máa ní àwọn ọ̀rẹ́ wọn ni wọ́n. You don't know what they are doing under you. But let me tell you something. I'm being truthful. I told you I have a male friend. Ẹni yóò ọ̀rẹ́ mi ni okay, let me say for example Michael o, mo ṣe meet ẹ ní o o tiẹ̀ mọ ìgbà tá lọ sí show kan o kìíní kan. I just met Michael and we gel a dẹ̀ ń sọ̀rọ̀ lọ and I like the fact that he was a kind of friend I can keep. Then I told you as my husband, I believe so much in trust. You should be able to trust me enough to say that my wife, you can handle it. Yes, I didn't come to tell you pé o toast me o. Nǹkan tó máa ń ṣe gbogbo most of obìnrin nìyẹn. Whether you are ugly or fine, you say that guy, any little guy, any person tó bá ti jẹ́ obìnrin, ọkùnrin sí obìnrin, ẹ ti máa ní kíní kan ṣé torí pé ó fine àbí torí pé kò fine. Yorùbá ní pé ọbẹ̀ tí baálé ilé kì í jẹ, ìyálà ilé kì í sè. Ó tún ti dé o, àìmọye kàǹtì gbòòrò. Tí ó bá it's true, àìmọye kàǹtì gbòòrò. Ọ̀rẹ́ wọn ni ìyàwó lé bá ọkùnrin mi ṣe. Láì ṣe pé bí ọ̀rọ̀ tí ní kò tó marry. Ẹ pàdé stage number. I don't understand. See, anybody can be my friend. I'm not saying in court. See, any reasonable person, any responsible person can be my friend, either male or female. Okay. Yes. You are just ìkọ́kọ́ ló kàn sọ ṣé ó ní nǹkan sínú. Why tẹ́ pé gbogbo wa negativity la máa ń rò? Why would you say that? Kí o máa lọ máa yàn rẹ anyhow lọ. Mi yàn rẹ anyhow for the fact that ọkọ mi náà yàn rẹ anyhow. Ráyé ẹjọ́ ẹ̀yin ará ní ẹ bẹ̀bẹ̀. Ẹ má gbọ́ sí lẹ́nu o. How would you say that? Wọ́n sọ pé òwá fẹ́ má ṣe o. Ẹ máa fi gbogbo ó wà lára yín ṣáà ní sùúrù. Ẹ máa fi gbogbo answers yín àti responses yín máa fi ránṣẹ́ sí wa lórí gbogbo social media wa pátápátá. Bóyá ó lẹ́tọ̀ọ́ kí ìyàwó ilé kó ní ọ̀rẹ́ ọkùnrin lásán, no string attached. I'm not saying boyfriend, I'm not saying anything, but you should find let's say you find a new friend that is a male, and you can be comfortable in sharing your not like personal stuff. It's not ṣe wá fẹ́ gbọ́ pé ó ṣe gbogbo ọ̀rọ̀ obìnrin lèyàn lè open up sí. Of course. Yes, it's not as if pé gbogbo ọ̀rọ̀ ilé ayé ẹ̀ ló fẹ́ gbé fún. Sọ̀rọ̀ ẹ. Irú èèyàn wo lélẹ̀ bá torí Ọlọ́run? Ọkùnrin náà ló ṣe wà lóbìnrin o. Ọkùnrin mi wà. Oró tó wà nínú ẹ̀. Ó ju tejò lọ. Níwájú gbogbo yín báyìí, àwọn ọ̀la ń ṣe bẹ́ẹ̀ ní pé òun lòun. Like I'm boiling right away. Ẹ wo ẹ̀yin ará lé, èmi nìkan kọ́, èmi àti Pipi nìkan kọ́ la jọ sọ̀rọ̀ yìí. Àwọn èèyàn níta, àwọn náà sọ ní ìtúwọ̀nsí. Like you all know pé program wa yìí, a máa like a máa gbọ́ lẹ́nu àwọn ará àta. À ń bọ̀ àìtíde, ẹ jẹ́ ká mọ nǹkan tó sọ lókè lọ́hùn. Ṣé ó dá kí married woman ní intimate friend, best friend? Kò dá o. Because èmi gan ò lè gbà kọ́kọ́ mi ní best friend tó jẹ́ female. Reason being that they will one way or the other be sentimental about it. And kò possible. The more you are close to each other, the more you get to see some things about each other. And of which, infatuation ma wọlé kò sí ni. So I will not advise and I won't even take it. Is it good for a married woman to have a male friend outside? No, I wouldn't go for that. For any reason. If your husband is not close with a person, so you don't have any reason. Èmi ẹ lè ní ọ̀rẹ́ ọkùnrin ṣùgbọ́n tá bá ní ká wò lọ́nà kejì. Àwọn obìnrin ìsìn yìí ọ̀rọ̀ owó tó bá di pé ó ní ọ̀rẹ́ ọkùnrin, ó lè ní tó máa béèrè owó lọ́wọ́ ẹ̀ tó di pé a máa fi ìlọ́kulọ̀ lọ. Ṣùgbọ́n màá ní ó bẹ́tà
kéèyàn ní ọ̀rẹ́ ọkùnrin tó jẹ́ ọkọ títí ẹ̀ ní kó jẹ́ ọ̀rẹ́ ẹ̀. ẹ káàbọ̀ padà bó ṣe kọwájú sí ẹnìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì ní tèmi o Mr. Ẹlẹ́rìn ìwọ tó bá ti pẹ́ dé nǹkan tá à ń jíròrò ni pé is it right for a married woman in quote married woman mo ti fẹ́ ẹ tán àti fẹ́ ọkọ tán to have a male friend láti ní ọ̀rẹ́ ọkùnrin and I said no string attached nothing eléyìí ń pariwo bí ojú kòkòrò ní kí ni ojú kòkòrò ń bẹ can't I no kò ń ṣòro dídá lérú ṣé kò sí obìnrin no ṣé kò sí ọ̀rẹ́ obìnrin mi tó lè dalé ilé èèyàn rú ó ni. wà wọ fún aláfọwọ́ rẹ̀ dálé rẹ̀. how now. kò sọ́kùnrin náà tó máa gbà. mi ò lọ bá o. mi ò ní o lọ bá. it's not as if pé bóyá ọkọ mi ò ní mọ movement even for adventure tí bá tẹ̀ ní pé mo fẹ́ lọ kí ẹni yìí you will know how I'm just. ọkọ wa sọ pé òkè òun ti gbọ́ kó yàn gan kò dé inú ẹ̀. I don't understand why. nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn society you will keep saying society time society ó ga o I don't understand this anyway Ajíṣọpẹ́ oríkì wo ló fẹ́ ká tún gbọ́ báyìí ẹ̀yin aráalé ẹ sit kẹ́ relax ẹ jẹ́ ká gbọ́ olóhùn iyọ̀ Ajíṣọpẹ́ já wọn sí. Oríkì Ìjẹ̀bú. ẹ̀wẹ̀ sọ nínú ilé yóò ẹ̀wẹ̀ sọ nílé àwọn ọmọ adúnmáde ẹ̀wẹ̀ sọ nílé àwọn ọmọ adúnmọ̀sùn pẹ̀díyẹ́jẹ́ Ajíṣọpẹ́ mo dé lò ní ológbòjò ọmọ oníkéré Ìjẹ̀bú sá ni mo bá ròde ore nítorí àwọn ọmọ Ìjẹ̀bú ọmọ adúnmọ̀sùn pẹ̀díyẹ́jẹ́ oníjẹ̀bú ṣe bẹ́ẹ̀ lọ́mọ aládìyẹ ògògò màgà ẹ̀yin lọ́mọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ ọ̀yọ̀yọ̀ má yọ ọmọ tòró òun tí ṣe ni onílé pani ọmọ dúdú ilé ọmọ bẹ́ẹ̀ ṣe nílé yìí pupa tó mọ bẹ́ẹ̀ ṣe náà ò sílé ṣe bẹ́ẹ̀ lọ́mọ mo níṣúnlé wọn lọ́bẹ ọ̀bẹ tí bẹ́ẹ̀ lé ń kọ́ ọmọ ilé àwọn bàbá tó bí wọn lọ ọmọ gangan oníjẹ̀bú níyan ọmọ adùn má dé ẹ̀yin lọ́mọ adùn mọ̀sùn pẹ́ẹ́dì yẹjẹ ẹ̀wẹ̀ sọ́nù ilé àwọn bàbá ẹ̀yin ọmọ alárẹ̀ ọmọ èrè ní ìwà Ìjẹ̀bú sá lọ́mọ olówó ṣẹ̀ǹbáyé èrò ẹ bá mi káwọn ọmọ olówó ṣẹ̀ǹbáyé ẹ bá ń káwọn olówó kúkú sí i tó gbóde kan kó tó dòwó ẹrú kó tó dòwó ọmọ gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ Ajíṣọpẹ́ sògbé gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ gbogbo wọn lọ ní owó lọ́wọ́ kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni oyún inú Ìjẹ̀bú owó ni àṣà ẹ̀dí Ìjẹ̀bú owó ni ṣé bẹ́ẹ̀ ìlọmọ onígbó ọmọdé máa jẹ ìlọmọ onígbó kan àjòjì ọgbọ́dọ̀ wọ̀ àjòjì tó bá wọ gbòòrò yóò dẹni ẹbọra ń bá jẹ òun bẹ́ẹ̀ ìdílé àwọn bàbá ẹ̀yìn ẹ̀wẹ̀ sọ́. ẹ káàbọ̀ ṣé wo mo oríkì ẹ sí Ajíṣọpẹ́ ṣáà máa ń dá mi lọ́rùn ní bó ṣe máa ń ṣe. wàhálà orí mi ń wú ni. orí mi gan wú. orí mi pé mi mo rí. Yorùbá ni wá o ẹ jẹ́ ká mọ púpẹ́ àti ẹ̀ ṣe line kan àbí méjì nínú oríkì ìlú wa. That is why you must not for anything miss this special program. It's been package ńlá la fún yà design ẹ̀ ni gbogbo full package lè máa rí bẹ́ẹ̀ bá ṣe ń kọ́gbọ́n lè ṣe máa rẹ́rìn la ṣe máa dá yín lára àtújọ máa jà kò yẹ yín èmi àti ilé kò ń gbọ́ràn mo ní pé tí ó yẹ kí obìnrin èmi married woman kí ló dé tí mo lè ní male friend. Anyway ó ti pẹ́ dé o you can go to all our social media platform pátápátá láti lọ rewatch and also stay tuned to this channel every time ẹ máa ra wá ẹ mọ̀ pé mi láì kí máa rẹ́rìn gan Mr. Ẹlẹ́rìn ẹ̀yìn ẹ ṣe jà ẹ̀yìn fans mi ókè o níbi láti máa sọ fún wọn pé kí ni. ó dàbọ̀. ọjọ́ mi ọjọ́ ayọ̀ bye bye.